ìgbòkègbodò Àtíkù ṣé kinní ọ̀hún ò ti já sásán báyìí o. ní 20 oṣù kẹta ọdún 2025 yìí ìyẹn lóṣù tó kọjá Alhaji Abubakar múra ó jókòó gẹ̀rẹ̀jẹ̀ sáàrin Nasiru El-Rufai. El-Rufai wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, aṣojú Peter Obi sì wà lẹ́gbẹ̀ẹ́ òsì. wọ́n ní àwọn wá kéde pé àwọn ti dá ẹgbẹ́ òṣèlú ńlá kan sílẹ̀, ẹgbẹ́ òṣèlú tí yóò kó gbogbo ẹgbẹ́ alátakò sínú: PDP, Labour Party àti SDP tí El-Rufai ṣẹ̀ṣẹ̀ sá lọ sínú ẹ̀. wọ́n ní ẹgbẹ́ alátakò mẹ́tẹ̀ẹ̀ta tí PDP yóò ṣáájú yìí ni yóò lé ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí àlééfà bó gbọ́n bí ifá tó tún mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Àtíkù ní òun ti rẹ́dì láti ṣáájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, òun sì ti gbáradì bí sọ́jà táwọn ọlọ̀tẹ̀ jíyàwó ẹ̀ gbé lọ pé gbogbo ohun tó bá fẹ́ ná òun lòun yóò fàyà rán. nígbà tí Àtíkù ń lérí kanran yìí, ohun tó ń kì í láyà ni pé gbogbo ibi tí òun bá ń lọ níbẹ̀ ni ẹgbẹ́ PDP yóò tẹ̀lé òun lọ. nítorí pé Àtíkù rò pé òun ní ìkápá lórí PDP yìí ní gbogbo bí El-Rufai ṣe ń wọ ọ̀lẹ́ǹtẹ̀ láàfáà tó ń gbá rẹ́rẹ́ tẹ̀lé lẹ́yìn. ohun tó sì fà á tí Peter Obi pàápàá fi ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde nìyẹn. PDP yìí làgbójúlé gbogbo wọn. àmọ́ lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí, ọjọ́ 14 oṣù karùn-ún tá a wà yìí, àwọn gómìnà PDP gbogbo jókòó ìpàdé nígboro ìlú Ìbàdàn. níbẹ̀ ni wọ́n ti sọ gbogbo ìrètí Àtíkù Abubakar dòfo. gbogbo agbádá tó wọ̀ níjọ́sí tó ń kó riyẹriyẹ, àwọn gómìnà náà fa agbádá ọ̀hún ya mọ́ ọ lára. ńlẹ̀ tẹ́ bá dé. lónìí tilẹ̀ mọ́ yìí, gómìnà 12 ni àwọn gómìnà tí ẹgbẹ́ PDP ní. àmọ́ wọ́n dá ọ̀kan jókòó sílé, ìyẹn Similahi Fubara ti ìpínlẹ̀ Rivers. ló bá kù àwọn gómìnà 11 tí wọ́n jọba lórí àwọn ìpínlẹ̀ wọn gbogbo. àwọn gómìnà 11 tó kù yìí ni wọ́n pàdé nìbàdàn lọ́jọ́ ajé Monday. ibi ìpàdé wọn náà ni wọ́n sì ti pawọ́pọ̀ tí wọ́n gbé Àtíkù gẹ̀gẹ̀gẹ̀ táwọn èèyàn sì rò pé wọ́n ń gbé e lọ sórí àga àwọn ọlọ́lá ni. àfi bí wọ́n ṣe la ẹ̀yìn ẹ̀ mọ́ àpáta burúkú kan báyìí, níbẹ̀ sì ni gbogbo èròǹgbà àti ìlàkàkà lórí ọ̀rọ̀ àòdì ààrẹ yìí ti tó kányánga, nítorí àwọn gómìnà náà láwọn kò bá a ṣe kó máa dá tiẹ̀ ṣe o. àwọn gómìnà tí wọ́n pàdé yìí ní Bala Abdulkadir Muhammad ti Bauchi, òun ni alága wọn. lẹ́yìn náà ni Adémọ́lá Adélékè ti Ọ̀ṣun, Ahmadu Fintiri ti Adamawa ní ìpínlẹ̀ Àtíkù gan, Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Dóyè Ìdírí ti Bayelsa, Dáúdà Lawal ní Zamfara, Àgbúkẹ́fà ti Taraba, Akon Ẹ̀yà Kẹ́yì láti Akwa Ibom, Peter Mbah láti Enugu, Monday Oyeme tó ti Delta wá, àti gómìnà Mutfwang ti Plateau. àwọn yìí ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n sì fi ìwé tí alága wọn fọwọ́ sí síta. ohun tí wọ́n sì kọ sínú ìwé náà ló ṣekú pa ìgbòkègbodò Àtíkù lórí ọ̀rọ̀ pé bóyá PDP yóò darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan. àwọn gómìnà yìí, àwọn tí wọ́n jẹ́ àwọn tó lágbára jù lórí ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ wọn, jáde pẹ̀lú àlàyé. wọ́n ní ẹgbẹ́ àwọn, ìyẹn PDP, kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan, àmọ́ àwọn ò ní lé ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ di ọmọ ẹgbẹ́ àwọn. ṣùgbọ́n pé bóyá ẹgbẹ́ náà yóò wá darapọ̀ láti di ọ̀kan pẹ̀lú ẹgbẹ́ òṣèlú yòówù, irọ́ nìyẹn o. kò yàtọ̀ sí bí ìgbà tí èèyàn bá ń retí ìṣẹ́jú akàn, tọ̀hún yóò kàn pẹ́ létí omi fáàbàdà ni. olówèmọ̀wé lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìlú ajá ni mọ ẹni tóun bá wí. àwọn tí wọ́n pòwe mọ ẹni tí àwọn ń pòwe mọ́. Àtíkù náà sì mọ àwọn tó pòwe mọ́ òun. òun náà mọ̀ pé bí ọ̀rọ̀ ti rí báyìí, bàtà ti já, ọ̀rọ̀ dì kalẹ̀. ibi tí òun náà yóò gbé ọ̀rọ̀ náà gbà kò yé òun fúnra ẹ̀. ìdí ni pé bí kò bá ti sí PDP, gbogbo eré tí òun Àtíkù ń sá kiri pé òun fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú kan, kò sí ẹgbẹ́ olóṣèlú tó fẹ́ lọ nìyẹn. kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó lè fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì, àfi tí yóò bá ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ òṣèlú tirẹ̀ sílẹ̀. ìyẹn yóò sì ṣòro díẹ̀, nítorí kò ní yàtọ̀ sóbìnrin tó ti fẹ́ ọkọ 4 tó bímọ 2 fún bàbá kọ̀ọ̀kan tó wá ń wá ọkọ tuntun tí yóò ṣègbéyàwó alárédè pẹ̀lú òun. lóòótọ́ ni ìyẹn yóò le díẹ̀ o. bí ọ̀rọ̀ Àtíkù ti rí gan nìyẹn.
ohun tó sì fà á tí àwọn míín fi ń béèrè lọ́wọ́ ara wọn ìyẹn àwọn tí wọ́n mọ ibi tí ọkùnrin Tùràkì Adámáwá náà ti ń rìnrìn àjò ẹbọ tí wọ́n fi ń béèrè pé ǹjẹ́ Ọlọ́run kọ ipò ààrẹ Nàìjíríà mọ́ Àtíkù báyìí bí? Tó bá jẹ́ nílẹ̀ Yorùbá níbí ni, tó bá jẹ́ ibẹ̀ ni eléyìí ti ń ṣẹlẹ̀ sí èèyàn kan bíi Àtíkù yìí, àwọn àgbààgbà ìdílé wọn yóò ti ní kó jáde sọ̀rọ̀ ara ẹ̀ tàbí pé kó rìn súnmọ́ àwọn babaláwo kí wọ́n yẹ̀ ẹ́ lọ́wọ́ kan ìbò wò pé nítorí níbi tí ọ̀rọ̀ ẹ̀ dé yìí àfi kó béèrè lọ́wọ́ orí ẹ̀ kó má jẹ́ ohun tí orí ẹ̀ kò fẹ́ jẹ ló fẹ́ máa fi tipátipá rún un mẹ́nu. Bó bá sì jẹ́ tàwọn aláàfáà náà ni wọn yóò ní kó jẹ́ kí wọ́n tẹyan rìn fóun kó má jẹ́ iṣẹ́ tí orí ẹ̀ kò kọ́ mọ́ ọ ló ń ṣe. Ìdí ni pé tí wọ́n bá ní kí wọ́n máa kà á ní méní kí wọ́n máa kà á ní méjì, ọjọ́ àbókíṣẹ̀ pẹ́ nínú eégún o, ọjọ́ Àtíkù pẹ́ nínú ká dupò ààrẹ, ọjọ́ ẹ̀ pẹ́ nínú ká bá ààrẹ tó wà nípò jà ká fẹ́ gbapò náà lọ́wọ́ ẹ̀, ọjọ́ ẹ̀ sì pẹ́ nínú ká jákulẹ̀ lọ́nà láti du ipò ààrẹ. Ọdún 22 ló ti bẹ̀rẹ̀ kinní yìí. Ohun tí Yorùbá sì ń sọ ni pé ìṣẹ́ tó bá ṣe ọmọ fún 20 ọdún, ìyà tó bá jẹ ọmọ fọ́gbọ̀n oṣù, tí ò bá pa ọmọ ó yẹ kó sìn lẹ́yìn ọmọ ni. Àmọ́ ní ti Àtíkù yìí kinní ọ̀hún ti pé 20 ọdún o. Nígbà tí wọ́n ń dìbò ní 1993, Shehu Musa Yar'Adua, igbákejì Ọbásanjọ́ nígbà tí wọ́n ń ṣèjọba ológun, ló fẹ́ du ipò ààrẹ. Ó sì ti jà sí kinní náà títí kí ọ̀gágun Babangida tó jẹ́ olórí ìjọba nígbà náà tó fòfin de Yar'Adua àtàwọn ẹlẹgbẹ́ wọn gbogbo. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n sì ń dá ẹgbẹ́ òṣèlú SDP sílẹ̀, Yar'Adua ló fa Baba Gana Kingibe kalẹ̀ tí wọ́n fi ṣe alága ẹgbẹ́ SDP. Ó ti rò pé òun yóò rí lò dáadáa nígbà tí ọ̀rọ̀ bá dójú ẹ̀. Àmọ́ nígbà tí wọ́n lé àwọn Yar'Adua yìí tí wọ́n fòfin dè wọ́n, Kingibe fúnra ẹ̀ múra láti du ipò ààrẹ. Inú bí Yar'Adua pé ọmọ tí òun fà kalẹ̀ níjọ́sí kò gba àṣẹ lọ́wọ́ òun kó tó máa dá ọwọ́ wú. N ló bá ní òun yóò fojú ẹ̀ rí nǹkan. Ìyẹn ló ṣe fa Àtíkù Abubakar kalẹ̀ torí ọmọ Yar'Adua ní Àtíkù láti ìgbà tó ti wà nínú iṣẹ́ kọ́sítọ́ọ̀mù táwọn Yar'Adua sì ń ṣèjọba ológun. Àti Kingibe àti Àtíkù ọmọ ẹ̀yìn Yar'Adua ni wọ́n. Ní Yar'Adua bá bínú ló fa Àtíkù kalẹ̀ tó ní kó kojú Kingibe pẹ̀lú Abíọ́lá nínú ìbò abẹ́lé SDP ní Jos. Àmọ́ Abíọ́lá lu àwọn méjèèjì papọ̀ ni. Ìgbà yẹn ni ìgbà àkọ́kọ́ tí Àtíkù yóò du ipò ààrẹ Nàìjíríà nínú oṣù kẹta ọdún 1993 ni o. Ọmọ ọdún 57 ni Àtíkù nígbà yẹn. Ní 1999, lẹ́yìn tí àwọn sọ́jà tó gbàjọba tí wọ́n múra láti dájọba ọ̀hún padà fáwọn alágbádá, Àtíkù Abubakar du ipò gómìnà ìpínlẹ̀ Adámáwá ó sì wọlé. Ṣùgbọ́n Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ ń wá ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Yar'Adua nítorí orí pẹpẹ òṣèlú wọn ló lò láti fìdí ààrẹ. Àtíkù sì ni aṣáájú wọn. Torí bẹ́ẹ̀ Àtíkù ló mú gẹ́gẹ́ bí igbákejì ẹ̀. Lòun náà bá mú igbákejì tiẹ̀ náà pé kó máa ṣe gómìnà Adámáwá lọ. Àmọ́ kò tí ì pé ọdún 4 tí ìjà fi dé láàrin òun àti Ọbásanjọ́. Tipátipá ni Ọbásanjọ́ sì fi mú un láti ṣe igbákejì ẹ̀ ní sáà kejì. Torí èyí sáà kejì tí wọ́n jọ ṣe burú jáì. Ìjà náà sì pọ̀ débi pé nínú oṣù kọkànlá ọdún 2006, Àtíkù jáde pé òun náà yóò du ipò ààrẹ. Ṣé òun àti Bọ́lá Tinubu ti jọ dá ẹgbẹ́ AC sílẹ̀? Bẹ́ẹ̀ ni Àtíkù kúrò nínú PDP ó sì dupò ààrẹ ní 2007 lórúkọ ẹgbẹ́ AC Action Congress. Àmọ́ ẹni tí òótọ́ ní náà tó ń dènà deni ni Ọbásanjọ́ fi ọ̀rọ̀ náà ṣe. Ajẹ́kún ìyà ni yóò jẹ. Ọbásanjọ́ ṣe Àtíkù pa ó sì rí pé kò wọlé. Umaru Yar'Adua tí í ṣe àbúrò Yar'Adua àkọ́kọ́ ló wọlé. Síbẹ̀ ọ̀rọ̀ náà kò tán nílẹ̀. Àtíkù bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Yar'Adua tó wọlé. Ó ń bá a ṣẹjọ́ pé òun ṣàgbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ ẹ̀. Kò sì rántí pé ọmọ ọ̀gá òun ni. Níbi tí òun àti Tinubu sì ti jọ jà nìyẹn nígbà tó jẹ́ pé ilé tí wọ́n bá fi itọ́ mọ irin náà ni yóò padà wó. Ìjà náà le tí kò yanjú ní Àtíkù fi tún padà sínú PDP nígbàrà tí Yar'Adua kú. Nínú PDP yìí ló ti tún bá Goodluck Jonathan fà á ní 2011 tó sì bá du ipò náà tó ní òun ní kí náà tọ́ sí jàre. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà ó tún jábọ́ ni pọ̀. Nídìí èyí nígbà tí wọ́n ń palẹ̀ ìbò 2015 mọ́
táwọn Tinubu àti Buhari ní àwọn yóò jọ ṣe àṣepọ̀. Àtíkù lu ẹgbẹ́ PDP fọ́, ó sì lọ bá àwọn Tinubu àti Buhari, wọ́n jọ dá APC sílẹ̀ ni. Bí wọ́n ti dá APC sílẹ̀ ní Àtíkù tún jáde pé òun yóò ṣáàdù ipò ààrẹ yìí náà ni. Àmọ́ nígbà tí wọn yóò dìbò abẹ́lé wọn lóṣù kọkànlá 2014, Muhammadu Buhari láwọn èèyàn dìbò fún, wọn kò bá Àtíkù ṣe rárá ni. Ńlá Àtíkù bá tún bínú, ó padà sínú ẹgbẹ́ PDP, ó ní ẹgbẹ́ tí àwọn jọ dá sílẹ̀ ni, òun ò sì lè fi sílẹ̀ fẹ́nìkan. Pé padà wá lọ́dún 2016 yìí, kò sí ohun tó tún wá ṣe níbẹ̀ ju pé kí ó tún du ipò ààrẹ lọ. Nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tó mọ̀ ló ṣe tó fi di pé òun ní ẹgbẹ́ PDP fà kalẹ̀ pé kó du ipò ààrẹ lórúkọ wọn. Nígbà náà ni òun àti Peter Obi jọ sowọ́pọ̀ ní 2019 tí wọ́n du ipò ààrẹ lórúkọ PDP tí wọ́n sì múra láti lé Muhammadu Buhari lọ. Ṣùgbọ́n ìgbà tí wọ́n dìbò náà tán, Buhari ló padà wọlé. Ní Àtíkù bá tún gba ilé ẹjọ́ lọ, ó sì pẹ́ nílé ẹjọ́ náà títí débi tí àwọn èèyàn ń béèrè pé ṣé kò sí nǹkan míì nídìí ọ̀rọ̀ yìí ni. Nígbẹ̀yìn ó fìdí rẹmi náà ni, òun ló bá tún jókòó jẹ́. Lórí ìjókòó yìí ló wà tí Buhari fi fẹ́ lọ ní 2023. Kó tó dìgbà náà ni ètò ìdìbò abẹ́lé lóríṣiríṣi ti bẹ̀rẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú. Àwọn èèyàn sì sọ pé kò yẹ rárá kí Àtíkù tún jáde, torí bí Buhari bá lọ, ará ìsàlẹ̀ odò Ọya bí kò jẹ́ Yorùbá kó jẹ́ Ìgbò ló tún yẹ kó gbàjọba. Àmọ́ Àtíkù kò gbà o. Ó bá Nyesom Wike jà, ó bá àwọn gómìnà 4 míì jà, ó sà lóhùn yóò du ipò ààrẹ lórúkọ PDP dandan ni. Àmọ́ ó dupò náà, ó dù ú, ó sì bá Tinubu ti APC tí wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀ fa kinní náà kárakára. Pẹ̀lú ìnáwó ẹ̀ àti ìmúrasí kinní náà kankankan kò tún wọlé, Tinubu ló wọlé. Eléyìí wá dùn kọjá àfẹnusọ, nítorí ó ní kì í ṣe Tinubu ló lè lé òun bẹ́ẹ̀ yẹn. Ló bá bẹ̀rẹ̀ ìjà nílé ẹjọ́, ó sì ja ìjà náà títí láti ilẹ̀ yìí dé Amẹ́ríkà. Ó ní àfi kí wọ́n bá òun lé Tinubu dànù, nítorí kò yẹ kó jẹ́ òun ni yóò lé òun nílé ìjọba, bẹ́ẹ̀ ni òun pàápàá kò yẹ lẹ́ni tó gbọ́dọ̀ wà nílé ìjọba bí ààrẹ Nàìjíríà. Àmọ́ ajá tó ń lé ehoro ni o, àfàìmọ̀ kí èémí ẹ̀ má gbẹ, torí nígbẹ̀yìn wọ́n tún fìdí ẹ̀ janlẹ̀ ni. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò tẹ̀wọ̀n, kó lọ jókòó jẹ́. Wọ́n ní Tinubu bá borí Àtíkù, ó rẹ́yìn ọ̀tá, ó rẹ́yìn òdì, ó sì ń ṣèjọba ẹ̀ lọ. Ìjọba Tinubu yìí yóò sì pé ọdún 2 nínú oṣù karùn-ún tó ń bọ̀ yìí. Àmọ́ láti ọdún tó kọjá ni Àtíkù ti tún bẹ̀rẹ̀ ohun tó mọ̀ ọ́n ṣe jùlọ. Ó sì ti ń lérí kiri pé kò sí bí Tinubu yóò ṣe lò sáà 2, àwọn gbọ́dọ̀ mọ bí àwọn yóò ti ṣe lè. Ohun tó gbójúlé báyìí ni láti kó gbogbo ẹgbẹ́ alátakò tí wọ́n wà ní Nàìjíríà jọ, kí wọ́n sì rí pé àwọn jọ ṣiṣẹ́ pọ̀, kí wọ́n sì lè gbàjọba kúrò lọ́wọ́ Tinubu, kí wọ́n sì gbé lé òun Àtíkù lọ́wọ́. Ṣùgbọ́n ètò tó ń ṣe yìí ló forí ṣánpọ́n lọ́jọ́ Ajé yìí, nígbà tí àwọn gómìnà gbogbo nínú PDP ní àwọn ò ní bá a ṣe sẹ́ẹ̀. Bí àwọn gómìnà kò bá tẹ̀lé Àtíkù, kò ní ibì kankan tó fẹ́ lọ nìyẹn. A jẹ́ pé Àtíkù is cool bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ òṣèlú nìyẹn. Kódà kó ná gbogbo owó tó ti kó jọ tán pátá, kò ní rí ìpínlẹ̀ ẹyọkan báyìí mú, nítorí àwọn tí wọ́n lágbára lórí ìpínlẹ̀ wọn náà làwọn gómìnà wọ̀nyẹn. Àti pé tí Àtíkù bá fẹ́ du ipò ààrẹ ní 2027, ọmọ ọdún 81 81 years ni yóò jẹ́. Eléyìí sì lè kó ìṣòro bá Nàìjíríà ju oríire lọ. Níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí nìyẹn o. Ohun tó sì jẹ́ iyàn náà rèé táwọn èèyàn ń jiyàn láàrin ara wọn pé ṣé kìí ṣe pé àwọn ayé ló wà nídìí ọ̀rọ̀ ipò ààrẹ yìí fún Àtíkù Abubakar, àbí orí ọkùnrin náà gan ni kìí jẹ ààrẹ ni. Nítòótọ́ ìgbòkègbodò Àtíkù pọ̀ lórí àti di ààrẹ Nàìjíríà yìí o, àmọ́ ṣé kìnní náà kò ti já sásán báyìí? Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ Àtíkù pẹ̀lú àwọn PDP fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.